Ó ṣeé ṣe kí àwọn akọni ọmọ Yorùbá méjì ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ìyún Ààrẹ Gani Adams àti Olóyè Sunday Adéyẹmọ ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho. Ó ṣeé ṣe kí wọ́n pàdé níbi ìpàdé àpérò ìpàdé àwọn àgbà ilẹ̀ Yorùbá pẹ̀lú báwọn àgbà ilẹ̀ Yorùbá bó ṣe ti pè wọ́n sí ìpàdé pàtàkì tí yóò wáyé nínú oṣù kọkànlá ọdún tó ń bọ̀ yìí, ṣùgbọ́n ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ kò tíì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá Sunday Ìgbòho àti Gani Adams wọn yóò wá tàbí wọn yóò wà níbi ìpàdé náà. Kì í ṣe ìròyìn mọ́ pé àárín àwọn akọni ọmọ Yorùbá méjèèjì kò gún régé, èyí tó ń kọ ọ̀pọ̀ ọmọ Yorùbá lóminú tí ọ̀pọ̀ èèyàn sì ń rí gẹ́gẹ́ bí èdì pé àwọn akọni Yorùbá tí wọ́n ti jìyà fún ìran Yorùbá méjèèjì náà ìṣọ̀kan ló yẹ kán wà láti wà fún ìtẹ̀síwájú àti ààbò ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀tá ìní Sunday Ìgbòho àti Gani Adams ṣe. Kódà níbi tí wọ́n bá ọ̀rọ̀ wọn dé, wọ́n ti gbé ọ̀rọ̀ wọn lọ sí ilé ẹjọ́ níbi tí ọ̀rọ̀ ti wà ní ẹjọ́ báyìí nígbà tí Sunday Ìgbòho tó fẹ̀sùn kan Ààrẹ Gani Adams pé ó bà òun lórúkọ jẹ́ pẹ̀lú bí fọ́nrán kan ṣe lù síta níbi tó ti ń fẹ̀sùn kan Sunday Ìgbòho níbẹ̀ pé ó mọ̀ nípa ikú mínísítà ọ̀rọ̀ ìdájọ́ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ ìyún olóògbé James Ajíbọ́lá Bọ́lá Ìgè, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún wọ́n ń dúró de ìdájọ́ ilé ẹjọ́ gíga ti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gbé lọ. Ṣá o, pẹ̀lú bómi inú ṣe ń kọ ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tó fẹ́ràn àlàáfíà tó ti ń bẹ àwọn àgbà ilẹ̀ Yorùbá pé kó parí ìjà àárín Sunday Ìgbòho àti Gani Adams, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé ẹgbẹ́ ìgbìmọ̀ àpapọ̀ àwọn ọmọ Yorùbá tó ń pè ní Yorùbá Council Worldwide lábẹ́ ààrẹ wọn Ààrẹ Ọládọ̀tun Hassan wọ́n ti gbé ìgbésẹ̀ báyìí, wọ́n ti pe Gani Adams àti Sunday Ìgbòho sípàdé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ètò pè ní Yorùbá Over Summit tí yóò wáyé lọ́jọ́ 7 oṣù kọkànlá ọdún tá a wà yìí, the 7th of November 2024 ní agbègbè Ẹlẹ́gùṣì ìyún lágbègbè Ìkàtẹ́ ìyún lọ́nà Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó, níbi tí gbogbo àwọn àgbààgbà àti àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá tí wọ́n yóò ti pàdé. Nígbà tó ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ tó ń ṣàlàyé eléyìí, Ààrẹ Ọládọ̀tun Hassan ní kò sí àgbà ilẹ̀ Yorùbá táwọn ò tí ì fìwé pè síbi ìpàdé náà, bó láwọn ti ránṣẹ́ sí Sunday Ìgbòho, àwọn ti ránṣẹ́ sí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó jẹ́ olórí gbogbo ẹgbẹ́ tó ń jàǹgbara fómìnira Yorùbá ìyún Yorùbá Self-Determination Movement YSDM, bẹ́ẹ̀ ló lọ́hùn náà ti fìwé pé Gani Adams tó sì láwọn retí wọn níbi ìpàdé náà. Wọ́n ní yàtọ̀ sílé gbogbo àwọn lọ́balọ́ba làwọn máa ti pè sí ìpàdé ńlá yìí. Bẹ́ẹ̀ ni Ààrẹ Ọládọ̀tun Hassan ó tó jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ilẹ̀ Yorùbá pàápàá àwọn bíi àgbà amòfin Wọlé Ọlánípẹ̀kun, Senior Advocate of Nigeria SAN, amòfin Fẹ́mi Fálànà, Senior Advocate of Nigeria SAN, àwọn bíi ọ̀gá àgbà ọlọ́pàá tó jẹ́ ọmọ Yorùbá Ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun, bẹ́ẹ̀ ni ìyálọ́jà gbogbo Nàìjíríà ìyẹn ọmọ Ààrẹ Bọ́lá Tinubu arábìnrin Mujidat Fọláṣadé Tinubu Òjó, wọn lòun náà yóò wá láti ṣíwájú gbogbo ẹgbẹ́ ọlọ́jà wá, tó sì jẹ́ pé inú gbogbo ìpàdé gbogbo ọmọ Yorùbá àtàwọn àgbà Yorùbá yìí ni wọ́n ti ní Gani Adams àti Sunday Ìgbòho wọn yóò pàdé, èyí tó ṣeé ṣe kó bá wọn yanjú ìjà wọn níbẹ̀.